bí àrùn COVID-19 ṣe ń gbilẹ̀ sí i, oríṣiríṣi àwọn ìròyìn irọ́ àti ìròyìn ẹ̀tàn lásánlàsàn ló ń jẹ́ títàn kálẹ̀ nípa àrùn ọ̀hún àti abẹ́rẹ́ àjẹsára rẹ̀. Àwọn ìròyìn irọ́ àti ìròyìn òfegè wọ̀nyí nípa àrùn náà ni wọ́n léwu lọ́pọ̀lọpọ̀. Ìtànkálẹ̀ àwọn irọ́ wọ̀nyí ni ó ṣeé ṣe kí ó jẹ́ kí àwọn tí wọn kò ní àrùn náà máa rò pé àwọn ti lùgbàdì àrùn ọ̀hún. Bẹ́ẹ̀ ló lè jẹ́ kí àwọn tí àrùn ọ̀hún ti wà lára wọn máa lérò pé àwọn ò ní àrùn náà, léyìí tí ó sì lè ṣokùnfà kí wọ́n kó àrùn náà ran àwọn tí wọn ò ní tẹ́lẹ̀, pàápàá àwọn arúgbó, àwọn tí ó ní àìsàn míì lára tẹ́lẹ̀ àti àwọn ọmọdé pẹ̀lú àwọn mìíràn tí ó ṣeé ṣe kí àrùn náà ó mú ẹ̀mí wọn lọ. Adébáyọ̀ Ààrẹ lorúkọ mi. Mo kí yín káàbọ̀ sí orí àkọ́tún ètò ìwádìí òkodoro tí a mú wá fún yín láti ìkànnì News Verifier, níbi tí a ti ń ṣe ìwádìí tí a sì ń fi ìdí òdodo múlẹ̀ nípa àwọn onírúurú ìròyìn àìnípìlẹ̀ nípa àrùn COVID-19 pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára rẹ̀. Lórí ètò lọ́sẹ̀ yìí, a ó máa tan ìmọ́lẹ̀ sí ìròyìn kan tí ó tàn kálẹ̀ pé sísé èémí fún ìṣẹ́jú àáyá 10 jẹ́ ọ̀nà kan láti mọ̀ bóyá èèyàn ti kó àrùn COVID-19. Ní oṣù kejì ọdún 2020 ní ìròyìn ẹ̀tàn kan bẹ̀rẹ̀ sí tàn kiri lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, ìkànnì WhatsApp àti ìkànnì abẹ́yẹfò Twitter pé tí èèyàn bá lè sé èémí fún ìṣẹ́jú àáyá 10, a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ kò ní àrùn COVID-19 lára nìyẹn. Ìròyìn òfegè ọ̀hún ń ló tàn kálẹ̀ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà kí àrùn ọ̀hún ó tó dé orílẹ̀‐èdè yìí rárá. Ìròyìn ọ̀hún ń ló wá pẹ̀lú àwòrán kan léyìí tí àwọn èèyàn fi ṣọwọ́ káàkiri ní àìmọye ìgbà lójú òpó Facebook láwọn ìkànnì tí ó jẹ́ aládàáni àti àwọn tí ó jẹ́ ti àwọn ẹni gbajúmọ̀. Wọ́n tún fi àwòrán ọ̀hún ránṣẹ́ káàkiri lórí ìkànnì WhatsApp gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfiránṣẹ́ alátànkálẹ̀ sí àwọn ìkànnì lẹ́gbẹ́lẹ́gbẹ́. Ọ̀rọ̀ tí ó wà lórí àwòrán ọ̀hún ni pé ẹni tí ó bá lè sé èémí rẹ̀ fún ìṣẹ́jú àáyá 10 kò ní àrùn COVID-19 nítorí pé ẹ̀dọ̀fóró ni àrùn ọ̀hún máa ń bá wọ ìjàkadì lára èèyàn. Àwọn àjọ elétò ìlera tí ó ní òǹtẹ̀ ìjọba tí wọ́n sì ṣe é fọkàn tán bí àjọ elétò ìlera lágbàáyé àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè yìí ni wọn ò fọwọ́ sí àyẹ̀wò COVID-19 nípa sísé èémí, ṣùgbọ́n tí wọ́n ní àyẹ̀wò tí wọ́n ń ṣe láwọn ibùdó àyẹ̀wò tí ìjọba fọwọ́ sí nìkan ló ṣe é fọkàn tán. Mo láyọ̀ láti sọ fún yín pé dókítà Akínfẹ́mi Akínyọdé tí í ṣe òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ COVID-19 nípìnlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú mi lórí ètò lónìí. Wọ́n sì máa bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún pé bóyá lóòótọ́ ni a lè sé èémí láti mọ̀ bóyá àrùn COVID-19 ń bẹ lára èèyàn. Tẹ́nìkan bá sọ fún yín pé èèyàn lè mọ̀ bóyá COVID-19 ń bẹ lára èèyàn nípa béèyàn ṣe lè sé èémí sí, irọ́ ni. A ṣèwádìí, a tún lọ bí àwọn tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa COVID-19 yìí, àwọn àjọ àgbáyé tó ń mójútó ètò ìlera tá à ń pè ní WHO. Àwọn náà ti sọ síta pé à ń sé èémí kò ń ṣe ọ̀nà tí èèyàn fi ń mọ̀ bóyá a ní àìsàn COVID-19 àbí a ní. Téèyàn bá fẹ́ ṣe àyẹ̀wò fún COVID-19 ní ilé àyẹ̀wò láti mọ̀, èèyàn lọ sí ibẹ̀, wọ́n gba ohun àyẹ̀wò lára wa. Ó ṣeé ṣe kán gbà láti inú òmú, ó ṣeé ṣe kán gbà látọ̀nà fún. Tó ọ̀rọ̀ lẹ ti gbọ́hùn látẹnu dókítà Akínfẹ́mi Akínyọdé. Tí ẹ bá ṣe àgbéyẹ̀wò àwọn ìwádìí tí wọ́n gbé jáde láwọn ojú òpó àwọn àjọ tí ó ṣe é fọkàn tán bíi àjọ elétò ìlera lágbàáyé, àjọ tó ń ṣàmójútó àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà ncdc.gov.ng àti ojú òpó ìkànnì wa News Verifier lórí ẹ̀rọ ayélujára, ẹ ó rí i pé irọ́ lásán ni ìròyìn pé èèyàn lè sé èémí láti mọ̀ bóyá àrùn COVID-19 ń bẹ àbí bóyá kò sí lára èèyàn. Níbí ni a ó ti máa ṣẹ́rí wálé lórí ètò ìwádìí òkodoro tí a mú wá fún yín láti ìkànnì News Verifier. Àjọ Connexus àti Search for Common Ground ló ṣagbátẹrù ètò yìí pẹ̀lú ìrànlọ́wọ́ owó àjọ ìṣọ̀kan ilẹ̀ European Union. Ètò yìí àti gbogbo ohun tí a sọ lórí rẹ̀ wá láti ọwọ́ àjọ Search for Common Ground tí kìí ṣe èròǹgbà àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe. Tí ẹ bá ní ìròyìn nípa àrùn COVID-19 kan tí ẹ fẹ́ kí a ṣe ìwádìí òkodoro rẹ̀, ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa lórí 0813-663-3938. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé, orúkọ mi ni Adébáyọ̀ Ààrẹ.